Ẹ kú dédé ìwòyí ẹ̀yin ènìyàn mi. Ẹ jẹ́ kí a jọ gbara wa níyànjú nínú ìwé mímọ́. Nínú ìwé Matthew orí 24 ẹsẹ̀ 40. Ó wí pé a ó mú ọ̀kan, a ó sì fi èkejì sílẹ̀. A ó mú ọ̀kan, a ó sì fi èkejì sílẹ̀. Ó ní ọkùnrin méjì yóò máa lọ nínú oko. A ó mú ọ̀kan, a ó sì fi èkejì sílẹ̀. Ní ẹsẹ̀ tó tẹ̀lé ó ní obìnrin méjì lè máa lọ ata ní inú ilé. Ó ní a ó mú ọ̀kan, a ó sì fi èkejì sílẹ̀. Ọ̀rọ̀ yìí sì wá jẹ́ ọ̀rọ̀ tí ó lù mí ní àyà. A ó mú ọ̀kan, a ó fi èkejì sílẹ̀. Ènìyàn méjì yóò máa sọ̀rọ̀. Ká wí pé ọkọ àti ìyàwó yóò wà ní inú ilé ní ọjọ́ àfiyèsí kan tí à ń retí yìí. A lè mú ọkọ ká fi ìyàwó sílẹ̀. A lè mú ìyàwó ká fi ọkọ sílẹ̀. Ó ṣeé ṣe kó jẹ́ wípé a ó fi àwọn òbí sílẹ̀, a ó sì mú ọmọ. Ó sì ṣeé ṣe kí a mú àwọn òbí ṣùgbọ́n ká fi àwọn ọmọ sílẹ̀. Ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ tí ó wúwo tí mo sì fẹ́ kí a jọ gbéyẹ̀wò. A ó mú ọ̀kan, a ó sì fi èkejì sílẹ̀. Ọ̀rọ̀ yìí jẹ́ ọ̀rọ̀ tí a mú nínú Bíbélì nínú ìwé Matthew yẹn. Ó jẹ́ àkókò tí Jesu yóò padà wá láti wá kó àwọn àyànfẹ́ tirẹ̀ lọ sí ilé. Bíbélì sọ, ó ní àwọn òkú nínú Kristi ni wọn ó kọ́kọ́ gbọ́ ìpè. Ìyẹn ni wípé àwọn tó ti kú, àwọn àyànfẹ́, àwọn tó ti fi ara wọn sin Olúwa, àwọn tó ti gbé ìgbé ayé mímọ́ ṣùgbọ́n tí wọ́n ti kọjá lọ, bóyá nípa ọjọ́ orí wọn, wọ́n ti dàgbà, wọ́n ti sùn nínú Olúwa, tàbí ìjàmbá ọkọ̀ ti mú wọn lọ, wọ́n ti sùn, wọ́n ti kú, tàbí àìsàn, tàbí ohun kan ó ti mú wọn lọ, wọn ò sí láyé yìí mọ́. Ṣùgbọ́n nísinsìnyí wọ́n ń dúró de ọjọ́ náà tí ìpè yóò dún. Bíbélì wa sọ wípé àwọn òkú nínú Kristi ni wọn ó kọ́kọ́ gbọ́ ìpè. Yóò ti dùn tó ní ọjọ́ náà. Wọn ò rí ara wọn, wọn ò yọ̀ mọ́ ara wọn. Bíbélì wa jẹ́ kó yé wa ní inú Matthew tí a wò yẹn, orí 24 ó ní ẹsẹ̀ 40. Ó ní a ó mú ọ̀kan nínú àwọn tí a ṣì wà láàyè. Ó ní a ó mú ọ̀kan, a ó sì fi èkejì sílẹ̀. Pàtàkì ohun mélòó kan ni mo fẹ́ kí a gbé yẹ̀wò níbẹ̀. Nígbà wo gan ni ìpè yìí yóò dún? Ìbá jẹ́ wípé onílé mọ ìgbà tí olè ń bọ̀ ni, kì bá ti gbáradì, kì bá ti kó ohun gbogbo sí tòsí, kì bá ti di ilé rẹ̀ ní àmùrè, olè kì bá má ti jà. Ṣùgbọ́n dídé bí àkókò tí a ó mú ọ̀kan, tí a ó fi èkejì sílẹ̀ yìí, ó ní yóò dàbí ìgbà tí olè dé ní òru. Ìgbà náà àti àkókò náà àwa kò mọ̀. Ta ni ó ń bọ̀ láti wá mú ẹyọ kan tí yóò fi ẹnì kejì sílẹ̀? Jesu Kristi ni. Gbogbo wa nísinsìnyí ni à ń pariwo wípé à ń sin Ọlọ́run. Bí a ti ń sìn, Ọlọ́run ló mọ ẹni tó ń sin òun, àti olùdarí, àti ẹni tó ń jọ́sìn, àti ọmọdé wa, àti àgbà wa. Àdàlú ti pọ̀. Púpọ̀ nínú wa là ń ṣe ohun tí ó wù wá. Ṣùgbọ́n ohun kan ni mo kàn fẹ́ kí a fiyèsí ní ọ̀sán yìí. Ẹni tó ní iṣẹ́, ẹni tó kú, Jesu Kristi tó kú lórí igi àgbélébù, tó sọ wípé òun lọ pèsè àyè sílẹ̀ ní ibì kan, pé ní ibi tí òun bí á wà kí àwa kí ó lè wà ní ibẹ̀ pẹ̀lú. Ó ní òun padà bọ̀. Jesu yìí ń padà bọ̀ láti wá kó àwọn àyànfẹ́ tirẹ̀ lọlé. Inú àwọn àyànfẹ́ tí àdàlú ti pọ̀ yìí ni yóò ti mú àwọn ti tirẹ̀, tí yóò sì fi àwọn tí kìí ṣe tirẹ̀ sílẹ̀. Kì í ṣe iye ènìyàn tó ń lọ sí ilé ìjọsìn o. Ó tilẹ̀ sọ nínú ìwé mímọ́ ní àwọn kan ń pè òun ní Olúwa, Olúwa, Olúwa. Wọ́n tún sọ wípé orúkọ rẹ ni a fi jí òkú dìde, orúkọ rẹ ni a fi ṣe iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. Ṣùgbọ́n yóò wípé èmi kò mọ̀ yín rí, ẹ̀yin oníṣẹ̀ṣẹ̀, ẹ kúrò ní ọ̀dọ̀ mi. Àwọn àyànfẹ́, àwọn náà ni yóò mú ní ẹyọ kọ̀ọ̀kan, tí ó sì fi àwọn tí kò gbọ́ tirẹ̀, àwọn àsálù, àwọn aláìgbọ́ràn, àwọn aláìhùwà bí Ọlọ́run, àwọn aláìlọ́pẹ́, àwọn aláìkíyèsára, àwọn oníjàfara, àwa fi wọ́n sílẹ̀. Báwo ni yóò ti burú tó ní ọjọ́ náà? Yóò ti burú tó ní ọjọ́ náà kí àwa tí a pera wa ní Kìrìsìtẹ́nì, kí a wá wora wa. Èyí kò mà ní jẹ́ ìpín tiwa. Kí a wá wò ó, kí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ kó ti wá lọ. Kí ìyàwó ti wá lọ. Ọkọ àti ìyàwó tí wọ́n jọ sùn sí orí ibùsùn
kó wá yí ẹ̀gbẹ́ kó rí wípé ìyàwó ti lọ, tàbí kí ọkọ kí ó ti lọ, kí kìrìsìtẹ́nì ìyàwó tó pera ẹ̀ ní kìrìsìtẹ́nì ọkọ kó wá bára rẹ̀ pé ó ṣì wà níbẹ̀. Yóò burú jáì, yóò burú jáì. Kí ni a máa ṣe? Kí ni kí a ṣe? Ó ní ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kí ó lù wá ní ọkàn. Ọ̀rọ̀ yìí lù mí ní ọkàn ní òwúrọ̀ yìí pé a ó mú ọ̀kan, a ó sì fi èkejì sílẹ̀. Nínú ọ̀kan tí a ó mú, bó ti wù kí ó burú tó, mo gbàdúrà wípé Ọlọ́run yóò kà mí mọ́ wọn, Ọlọ́run yóò sì ka ẹ̀yin náà mọ́ wọn. Ṣùgbọ́n kí ni a ó ṣe tí a ó fi jẹ́ ọ̀kan nínú àwọn tí a ó mú? Òun náà ni pàtàkì, òun náà ni mo fẹ́ kí a jọ gbéyẹ̀wò ní òwúrọ̀ yìí. Ẹ jẹ́ ká fi ayé wa fún Jésù kí a bá lè jẹ́ ọ̀kan nínú àwọn tí a ó mú. Púpọ̀ nínú wa ni a ti fi ayé wa fún Jésù, a ti gbà bí Olúwa àti Olùgbàlà, ṣùgbọ́n àwọn ìgbé ayé ìsinsìnyí ó ti mú kí a pẹ̀yìndà. Ó ní ọmọ padà wá sílé, ọkàn ṣáko padà wá. Ẹ jẹ́ kí a padà sí ẹsẹ̀ òwúrọ̀. Ẹ jẹ́ ká mọ̀ bí a ti gbà ní ìbẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká wá Olúwa ní àkókò tí a lè rí. Ẹ jẹ́ ká pè é nígbà tí ó wà nítòsí, nígbà tí ọjọ́ ibi kò tíì dé. Ẹ jẹ́ ká fi ayé wa kí a fi wá Olúwa. Ẹ jẹ́ ká gba Jésù Kristi ní Olúwa àti Olùgbàlà wa. Tí a bá ti jẹ́wọ́ rẹ̀ ní Olúwa àti Olùgbàlà wa, ìgbà náà ni a lè ní etí ẹ̀mí o láti gbọ́ ìpè. Nígbà tí ìpè náà bá dé, Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ kí a sá fún ẹ̀ṣẹ̀. Nítòótọ́ a ti fi ayé wa fún Olúwa. Nítòótọ́ a ti lè dé apẹ̀yìndà, a sì ti ronúpìwàdà, a ti tún padà tọ̀ wá. Ṣùgbọ́n ohun kan tí kò ní jẹ́ kí a jẹ́ ọ̀kan nínú àwọn tí yóò mú lọ́jọ́ náà, òun náà ni ìgbé ayé ẹ̀ṣẹ̀. Ìgbé ayé ẹ̀ṣẹ̀ ó rọrùn fún wa láti máa tọ́ka ohun tí kò dára tí ẹnìkejì ń ṣe. Ó rọrùn fún mi bí mo ti bá yín sọ̀rọ̀ yìí láti máa sọ fún yín wípé kò dáa kí ẹ máa jalè, kò dáa kí ẹ máa parọ́, kò dáa kí ẹ máa ṣe ohun tí kò tọ́, kò dáa kí ẹ máa gbé ìgbé ayé tí kò mọ́. Ṣùgbọ́n kí n tó bẹ̀rẹ̀ sí ní sọ nǹkan wọ̀nyí fún yín, ẹ jẹ́ kí èmi pàápàá kí n kọ́kọ́ yọ ìtì ojú ti tèmi ná. Ẹ jẹ́ kí èmi pàápàá kí n kọ́kọ́ sá fún ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ kí èmi pàápàá kí n kọ́kọ́ gbé ìgbé ayé wà mímọ́. Ẹ jẹ́ kí èmi pàápàá kí n kọ́kọ́ gbé ìgbé ayé tí yóò mú kí n gbọ́ ìpè nígbà tí ìpè bá dún. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Púpọ̀ nínú wa láti gbọ́ ìpè, a ní láti tẹjú mọ́ Jésù, pàápàá jùlọ ní sáà tí a wà yìí. Ní sáà tí a wà yìí, ẹ jẹ́ ká tẹjú mọ́ Jésù. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó ń lọ ní àyíká wa. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àsálù ni ó ti wọnú ìjọ. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí kò yẹ ká bá lọ́wọ́ kìrìsìtẹ́nì ni a ti bá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì. Ohun kan ni àwa kò sì kíyèsí, ohun kan ni a kò kíyèsí. Ẹsẹ̀ Bíbélì yìí ó ní a ó mú kan, a ó sì fi èkejì sílẹ̀. Àwọn tí à ń bá ìbàjẹ́ ní ọwọ́ wọn yẹn, àwọn náà ni Jésù yóò fi sílẹ̀ nígbà tí ìpè bá dún. Ṣùgbọ́n àwa yín tí a fẹ́ gbọ́ ìpè, àwa tí a fẹ́ kó mú lọ, àwa tí a fẹ́ jẹ́ ọ̀kan tí yóò mú lọ yẹn, a ní láti tẹjú mọ́ Jésù. A ní láti tẹjú mọ́ Jésù nínú ìwà mímọ́. Kí a má sọ wípé a ó ṣe bí ayé ti ń ṣe, kí a má sọ wípé a ó jẹ bí ayé ti ń jẹ, kí a má sọ wípé a ó rìn bí ayé ti ń rìn. Kí a tẹjú mọ́ Jésù nínú ìwà mímọ́, kí a máa pè é ní gbogbo ìgbà, ní àsìkò tí ó wọ̀ àti ìgbà tí kò wọ̀. Ká sá fún ẹ̀ṣẹ̀, kí a sì máa rántí ní gbogbo ọjọ́. Ẹ jẹ́ ká fi gbólóhùn yìí sí inú ọkàn wa pé a ó mú ọ̀kan, a ó sì mú èkejì, a ó sì fi èkejì sílẹ̀. Kí a máa gbé ìgbé ayé ìgbàgbọ́ wa bí ẹni wípé ẹni yìí gangan ni Jésù yóò dé láti wá mú ọ̀kan, láti fi èkejì sílẹ̀. Ọlọ́run yóò sì ràn wá lọ́wọ́. Okun láti dúró nínú ìgbàgbọ́ yìí, Ọlọ́run yóò sì fi fún wa. Ògo ni fún orúkọ Olúwa ní òkè ọ̀run. Ẹ jẹ́ ká mọ̀ wípé Jésù bọ̀ lófurufú pẹ̀lú ayọ̀. Ọjọ́ ayọ̀, ọjọ́ ayọ̀. Àwọn tó fẹ́ yóò fò lọ pàdé rẹ̀ lọ́jọ́ ayọ̀, ọjọ́ ńlá. Àwọn tó bá fẹ́ yóò fẹ́, wọ́n ò fò lọ pàdé rẹ̀, wọ́n ò gbọ́ ìpè, wọ́n ò gbọ́ ìpè, wọ́n ò gbọ́ ìpè. Ohùn yẹn yóò dún, a ó lu agogo náà. Ẹni tí ó bá ní etí ẹ̀mí, òun náà ni yóò gbọ́. Ẹni tó bá hùwà tí yóò fi gbọ́, òun náà ni yóò gbọ́. Òun kò ní ṣojú ojúṣàájú o. Òun kò ní ṣojú ṣáájú o. Ẹ jẹ́ ká kíyèsí èyí pé nígbà tí ìpè bá dún, Ọlọ́run kò ní ṣojú ṣáájú. Nígbà ẹni tó bá yẹ kó bá lọ, òun náà ni yóò bá lọ. Kì í ṣe gbogbo àwọn tó ń ké pe Olúwa, Olúwa, Olúwa ni yóò bá wọ ilé ìjọba ọ̀run. Ẹ jẹ́ ká gbé ọwọ́ mímọ́ àti ìwà àti ọkàn funfun. Ẹ jẹ́ ká gbé ọkàn wa sókè. Ní ta ni yóò gun orí òkè Olúwa lọ? Ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán,
tí kò sì búra ẹ̀tàn, òun yóò rí ìbùkún ìgbàlagbà ní ọwọ́ Ọlọ́run òdodo rẹ̀. Èyí ni ọkàn àwọn tí ń ṣe àfẹ́rí rẹ̀. Ǹjẹ́ ọkàn wa ń ṣe àfẹ́rí rẹ̀? Ǹjẹ́ ọkàn wa ń ṣe àfẹ́rí ìpadàbọ̀ rẹ̀? Ǹjẹ́ kìí ṣe owó àti ọrọ̀ àti ìgbéga àti ìtẹ̀síwájú nìkan ni ọkàn wa ń ṣe àfẹ́rí rẹ̀? Ó ní kí á tètè máa wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀. Ó ní àwọn nǹkan tó kù, ó lóun yóò fi kún fún wa. Ẹ̀yin ènìyàn mi, ǹjẹ́ kìí ṣe àwọn nǹkan tí yóò fi kún? Ǹjẹ́ kìí ṣe òun ni à ń bójútó? Ǹjẹ́ à ń bójútó ẹ̀mí wa? Ǹjẹ́ à ń wẹ ọkàn wa mọ́? A ti fọ̀ wá nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn. Ǹjẹ́ a ti wẹ̀ wá nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni? Ǹjẹ́ a ti mọ́? Ǹjẹ́ ọkàn wa ti mọ́ tótótó láti gbọ́ ìpè? Ẹ jẹ́ ká kíyèsí àwọn nǹkan wọ̀nyí. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Á mú wa délé o. Ọlọ́run á mú wa délé o. Ilé ológo, ibi ẹ̀yẹ, ibi iyì, ibi tí ìfọ̀kànbalẹ̀ ayérayé yóò wà. Ọlọ́run yóò mú wa dé ibẹ̀. Ẹ má gbàgbé wípé ìpè yóò dún ní ọjọ́ kan. Ìpè yìí yóò dún ní ọjọ́ kan. Ìpè yìí yóò dún ní ọjọ́ kan. Ọdún náà àwa kò mọ̀. Oṣù náà ẹnikẹ́ni kò mọ̀. Ọ̀sẹ̀ náà ẹnikẹ́ni kò mọ̀. Ọjọ́ náà ẹnikẹ́ni kò mọ̀. Wákàtí náà ẹnikẹ́ni kò lè sọ. Ìṣẹ́jú náà ẹnikẹ́ni kò lè sọ. Ṣùgbọ́n nǹkan ni ó dájú. Nǹkan ni ó dájú. Ó ní òun padà bọ̀. Ó ní òun lọ. Ó nígbà tí òun bá sì ti lọ, ó ní òun padà bọ̀ láti wá kó àwọn àyànfẹ́ lọ sí ilé. Nínú àwọn tó ń bọ̀ wá kó lọ sí ilé, nínú àwọn tó sọ wípé ẹ̀yin ẹ máa ṣọ́nà, inú wọn náà láti rí àwọn tí kò ṣọ́nà o. Òun náà ni ó ṣe jẹ́ wípé nígbà tí ó bá padà dé, yóò mú ọ̀kan, yóò sì fi ọ̀kan sílẹ̀. Nínú àwọn tí yóò mú lọ, Ọlọ́run yóò kà wá mọ́ wọn o. Ọlọ́run yóò kà wá mọ́ wọn o. Ẹ jẹ́ ká tú ọ̀nà wa ṣe. Ẹ tú ọ̀nà Olúwa ṣe. Ẹ jẹ́ kí á tú ọ̀nà Olúwa ṣe. Ọ̀nà Olúwa ni ọkàn wa. Ọ̀nà Olúwa ni ayé wa. Ó ní ìrìn wa. Ó ní ìsọ̀rọ̀ wa. Ó ní ìjáde wa. Ọ̀nà Olúwa ni ìwọlé wa. Ká gbé ayé wa bí Olúwa ti fẹ́ kí á gbé. Kí a máa wò wípé, kí a máa gbé ayé wa bí ẹni wípé èní yìí gan ni ìpè yóò dùn. Kí a tẹjúmọ́ Jésù Kristi aláṣepé ìgbàgbọ́ wa. Kí a sá fún ẹ̀ṣẹ̀ èyí tí kò ní jẹ́ kí a gbọ́ ìpè. Kí a máa wá Olúwa nínú ọ̀rọ̀ rẹ̀, nínú ààwẹ̀, nínú àdúrà, nínú ìwà mímọ́. Ìpè yóò dùn. Ìpè yóò dùn. Ìpè yóò dùn. Ìṣẹ̀lẹ̀ yóò ṣẹ̀. Ìṣẹ̀lẹ̀ ńlá ni yóò bọ́ sí lọ́jọ́ náà. Ṣùgbọ́n fún Kìrìsìtẹ́nì, fún àwa ọmọlẹ́yìn Kristi tí a ò bá gbọ́ ìpè yìí, àjálù àti àdánù ńlá ni yóò bọ́ sí. A jẹ́ wípé ikú tí Jésù kú lórí igi àgbélébù, a jẹ́ wípé ó já sásán lórí irú ẹni bẹ́ẹ̀ tí kò bá gbọ́. Ẹ gbọ́ o, lẹ́yìn ìgbà tí ìpè bá ti dún, tí a ti kó àwọn àyànfẹ́ lọ, tí ó ti mú àwọn títí rẹ̀, ìdààmú tí yóò ṣẹlẹ̀ ní ayé, ipá wa kò lè kà. A fi ẹ̀jẹ̀ Jésù rà wá nísinsìnyí. A ti fi ẹ̀jẹ̀ Jésù rà wá nísinsìnyí láti gbọ́ ìpè. A sì ń bẹ̀bẹ̀ fún. Nígbà tí ìpè bá ti wá dún, tí a ti kó àyànfẹ́ lọ, a ò ní lè fi ara wa, a ò ní lè ra ẹ̀mí ara wa pẹ̀lú ẹ̀jẹ̀ ara wa. Ìkorò náà àti wàhálà àti ìdààmú náà yóò ti pọ̀ jù. Ikú Jésù ní orí igi àgbélébù ló wá ra ìgbàlà yìí fún wa. Ẹ jẹ́ ká lá ní ìgbàlà yìí. Ẹ jẹ́ kí n jókòó lénìí bí ènìyàn, kí n lá ní ìgbàlà èyí tá a fi fún mi. Mo bẹ̀ yín ní orúkọ Olúwa. Ẹ̀yin náà jókòó lénìí bí ènìyàn. Ẹ lá ní ìgbàlà yìí. Tá a bá ní pé kò ní rí bẹ́ẹ̀, tó bá rí bẹ́ẹ̀, kò gbọ́dọ̀ bá wa lójijì. Ògo ni fún orúkọ Olúwa. Ẹ jẹ́ ká gbàdúrà kí a tó parí. Olúwa, ẹ ṣé nítorí pé ó ní ìgbàlà dé ará mi o. Ọmọ Ọlọ́run ti wá sáyé. Ìgbàlà yìí, ìgbàlà yìí, ìgbàlà yìí Jésù ló fún wa. Olúwa, ẹ ṣé fún ìgbàlà tí ẹ fún wa. Olúwa, ẹ ṣé nítorí pé kí àwa kó má bàa fi ẹ̀jẹ̀ wa ṣe ìràpadà fún wa. Ẹ ti fi ara yín ṣe ìràpadà. Ẹ fi ara yín ṣe ìrúbọ. Olúwa, ẹ ṣé. Olúwa, ẹ ṣé. Ẹ dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run fún ìgbàlà ọkàn yín. Olúwa, ẹ ṣé nítorí pé ẹ gbà mí. Ó ní ó ṣeun tó gbà mí là. Ó ṣeun o. Mo dúpẹ́ o bàbá. Ó ṣeun o. Olúwa, ẹ ṣé nítorí pé ẹ gbà mí là. Ó lóun tún gbà wá là. Ó lóun gba ilé wa là. Olúwa, ẹ ṣé fún ìgbàlà.
ògo ni fún orúkọ Olúwa. Bàbá, oore ọ̀fẹ́ láti dúró, oore ọ̀fẹ́ láti dúró, Olúwa ẹ fún mi. Ẹ sọ bẹ́ẹ̀, Olúwa, kì í ṣe nípa ipá, kì í ṣe nípa agbára, nípa àánú rẹ̀ ni, nípa oore ọ̀fẹ́ rẹ̀, oore ọ̀fẹ́ láti dúró nínú eré ìje yìí, kí n lè gbọ́ ìpè nígbà tí ìpè bá dún, kí n lè jẹ́ ọ̀kan nínú àwọn tí a ó mú lọ nígbà tí a ó bá fi àwọn ẹnì kejì sílẹ̀. Olúwa ẹ fún mi ní oore ọ̀fẹ́ yìí, Olúwa ẹ fún mi ní oore ọ̀fẹ́ yìí, ògo ni fún orúkọ Olúwa. Lákòótán ará, ẹ jẹ́ alágbára nínú Olúwa àti nínú ipa agbára rẹ̀. Ẹ jẹ́ ká jọ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀, kí àwa kí ó lè kọjú ìjà sí èṣù, kí a sì lè dúró láti gba èrè òpin ìgbẹ̀yìn ayé wa. Ọlọ́run yóò fún wa ní okun yìí o, ògo ni fún orúkọ Olúwa. Ó dìgbà kan náà.